ọwọ́ tẹ Fúlàní tó fàdá gé ọwọ́ àgbẹ̀ kan bọ́ sílẹ̀ nínú oko rẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Bauchi ti sọ pé ọ̀dọ̀ àwọn ni Fúlàní darandaran kan Adamu Ibrahim ẹni ọdún 15 tó fìbínú gé ọwọ́ àgbẹ̀ kan pẹ̀lú àdá ọwọ́ rẹ̀ sílẹ̀ lákòókò tí èdè àìyedè kékeré bẹ́ sílẹ̀ láàrin àwọn méjèèjì nínú oko lọ́jọ́ 24 oṣù kẹjọ ọdún 2023 yìí wà. Aláròyé gbọ́ pé Adamu tó ń gbé lágbègbè Jital lójúnà márosẹ̀ Gombe ló lọ fàwọn màálùú rẹ̀ jẹ oko rẹ̀ sí àgbẹ̀ ọ̀hún, ṣùgbọ́n nígbà tí yẹn gbéjà kò lójú pé kó má kó àwọn màálùú rẹ̀ wá jẹ oko òun mọ́ ló bá sọ̀rọ̀ náà di ìjà. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Bauchi SP Muhammed Wakili tó sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 26 oṣù kẹjọ yìí sọ pé ṣáájú àkókò kí ìjà ọ̀hún tó bẹ́ sílẹ̀ láàrin àwọn méjèèjì ló jẹ́ pé àìmọye ìgbà ni àgbẹ̀ náà ti lọ fẹjọ́ sun bàbá Àdàmú pé kó kìlọ̀ fọ́mọ rẹ̀ láti dáwọ́ kíkó ẹran wá jẹ ohun ọ̀gbìn òun dúró, ṣùgbọ́n gbogbo àrọ́wà olóko yìí ni Àdàmú kọ etí ikún sí, kò sì gba ìkìlọ̀ tí àwọn àgbẹ̀ ọ̀hún ń ṣe nígbà gbogbo. Èyí tí Àdàmú kó ẹran rẹ̀ wá gbẹ̀yìn lọ́jọ́ 24 oṣù yìí ló díjà ńlá sílẹ̀ láàrin àwọn méjèèjì tí Àdàmú fi fàdáwọ́ rẹ̀ ṣá lọ́wọ́ bọ́ sílẹ̀ pátápátá. Alukoro ní lójú ẹsẹ̀ táwọn gbọ́ sí ìṣẹ̀lẹ̀ láabi ọ̀hún làwọn ti lọ fọwọ́ òfin mú un nílé rẹ̀ láti wá sọ ohun tó rí lọ́bẹ̀ tó fi wàrò ọwọ́. Bákan náà ló sọ pé àwọn ti gbé àgbẹ̀ ọ̀hún lọ sí ọsibítù ìjọba kan tí wọ́n pè ní Abubakar Tafawa Balewa Teaching Hospital tó wà nílùú Bauchi fún ìtọ́jú tó péye. Ó ní lẹ́yìn ìwádìí táwọn ń ṣe lọ́wọ́ làwọn máa tó fojú Àdàmú balẹ̀ ẹjọ́ kó lè lọ káwọ́ pọ̀nyìn rojọ́ níwájú adájọ́. Adéwálé Adéoyè ló ṣàkójọ ọ̀rọ̀ yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.